Kilawi. Fọ́ọ̀rì dà. Fọ́ọ̀rì wà bẹ́ẹ̀. Ṣé fọ́ọ̀rì ti kọ́ọ̀mù ni? Wọ́n ní kí fọ́ọ̀rì wá kọ́ọ̀mù. Ṣé fọ́ọ̀rì ti kọ́ọ̀mù ni? Tí fọ́ọ̀rì bá kọ́ọ̀mù kó wá kọ́ọ̀mù. Ṣé fọ́ọ̀rì ti kọ́ọ̀mù ni? Wọ́n ní kí fọ́ọ̀rì kọ́ọ̀mù. Fọ́ọ̀rì ò tí kọ́ọ̀mù. Kó jẹ́ tún wá kọ́ọ̀mù. Fọ́ọ̀rì ò tí kọ́ọ̀mù. Ẹ yóò mú ànábì dáadáa. Sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ ṣe tẹ jímọ̀ tó fọ́ọ̀rì ni. Alẹ́ yìí security mẹ́wàá la kó síbí. Fọ́ọ̀rì mọ́tò kankan ò lè sọ̀rọ̀ bí. Masha Allah. Bulu. اللهم صل على نور الأنوار آمين وسر الأسرار وترياك الأغيار ومفتاح باب اليسار آمين سيدنا محمد المختار صلى الله عليه وعلى وسلم آله الأطهار وأصحابه الأخيار عدد نعم الله وأفضاله آمين mo fi àsàlátù tí mo ṣe yìí mo fi kí gbogbo àwọn bàbá mi níkàlẹ̀ bàbá wa àgbárígì dọ́mà Hafizahullah bàbá mi àgbà tẹ̀fútù Hafizahullah bàbá wa àgbà akéwkéwé Hafizahullah bàbá wa ìmámù lẹ́kí Hafizahullah ẹ dákun àwọn èèyàn pọ̀ gan bàbá wa àgbọ̀ láwùn mi bàbá lókìjọ ẹ dákun torí ọlọ́run bàbá wa àgbà òjìbára bàbá àgbà òjìbára Hafizahullah ọlọ́run kò jẹ́ àárín yín pẹ́ Àmín wàá tó kọ́mọ̀ ni bàbá wa àròyìs ẹjọ́ bàbá àtàràgbà ẹjọ́ bàbá àgbárígì dọ́mà ẹ dákun torí ọlọ́run tí má ti fà nẹ́bì kí gbogbo yẹn ó yẹ kó ti kárí bẹ́ẹ̀ sọ̀láàtù kí ló ń tẹ̀. Salatullahi mana dalimunadi bẹ́ẹ̀ni. Alalimukhtari min rabbil ibadi Alalimukhtari min rabbil ibadi Shafi'a li khalqihi yazukhu wal maadi bẹ́ẹ̀ni. Wafi alijai fi yaumi tanade Wafi alijai fi yaumi tanade Nabi Allahi ya Zainal Baroya Rosulullah ya Ainal Murade Rosulullah ya Ainal Murade Jalilun kamilun fi kulli wasfin jamilun nuru fi kulli wade jamilun nuru down sharifun fadilun barrahimun zarifun sirru fil kauni badi. Àwọn olóyìnbó sọ pé abáàkì ó lérè bàbá àgbàlúdà àwọn olóyìnbó sọ pé too much of everything is bad ọ̀rọ̀ yẹn ò débi àsàlátù ànábì. Sallallahu alayhi wa sallam. Only too much of everything is bad. Kò débi àsàlátù. Kódà bí omi ṣe dáa tó lára, ó tún lè mú mi kó gbòdì lára rẹ̀. Àsàlátù nìkan ni ò ní gbòdì lára èèyàn. Sallallahu alayhi wa sallam. Bàbá àgbàlúdà wọ́n ní tẹ́yẹ̀ bá sa Kùránì tó bá ti pọ̀ jù tí ó bá pa sàárà fún Kùránì mọ béèrè nǹkan kan yóò mọ dà láàmú bí ká rẹ̀ mọ gbóná lódì bí kó fẹsẹ̀ kọ́ kí ẹ̀jẹ̀ bíi pàǹtì bíi 13 ẹ̀jẹ̀ mélòó níbẹ̀ lára wèrè tó fẹsẹ̀ kọ́ náà tẹ́lẹ̀ bí kí ẹ̀jẹ̀ pàǹtì 13 ó yọ lára rẹ̀. Sallallahu alayhi wa sallam. Àmọ́ àsàlátù kò sí bó bá ṣe pọ̀ tó kódà ìbá àjẹ́ dàbínú kan náà lọ dàníyàn ní àsàrà àsàlátù ó kà. Sallallahu alayhi wa sallam. Sọlá kí ló ń tiẹ̀ báyìí. Salatullahi mana dalimunadi alalimukhtari min rabbil ibadi. Ọjọ́ tí àsàlátù ò ní bá nábì mọ́ òun lọ́jọ́ tọ́lọ́run bá kú ní ipò tá a mọ̀ pé tọ́lọ́run bá wà nípò tá a mọ̀ pé Ọlọ́run jọ a pè ọ́ lọ́jọ́ báyìí àsàlátù mọ̀ bá nábì gbogbo ìgbà yẹn ni. Sallallahu alayhi wa sallam. Dámi lóhùn. Shafi'a li khalqi yazukhu limadi wa fi ali. Bàbá Liuda ẹ̀ẹ̀kan lọ́lọ́run jẹ́jú ànábì rí. ẹ̀ẹ̀kan tọ́lọ́run sì jẹ́jú ànábì yẹn ó jẹ́jú rẹ̀ níbẹ̀ yẹn ni ó fi nǹkan míì di fún
níwọ̀n tó pẹ̀lẹ́ láàfà tí ìfẹ́ rádánwò ọjọ́ kó lójú ọ̀nà jáfà yẹn ìwọ fẹ́ rádánwò rárá ń tiẹ̀ ọkọ̀ fẹ́ káyé tiẹ̀ máa dùn lọ ìgbogbo aláwọ̀ agbára tó dà yìí ẹni tí ó délé tí ó sùn lébi wà ń bí ọjọ́ jẹun kó tó kú omi kébi mọ́ pa ọ́ sùn. شفيع الخلق يا ذخر لمعادي. bàbá àlùdà àbá kan wá bí lónìí owó tó wà tí àwọn èrè jẹ lálẹ́ ilé wá bí àbá wa ń jẹ small shop bí ewúrẹ́ mo ní àbá jẹ́ dáadáa kó o mú lọ lé fún ìyàwó àtàwọn ọmọ rẹ kébi mọ́ pa yín sùn. bẹ́ẹ̀ni yóò mi tànà di. ẹ̀ẹ̀kan tó lọ ń jẹjú ànábì onígbà tí ẹni tó tọ́ fẹ́ kú tàbí wà ń dààmú bàbá rẹ̀ wà ń bẹ̀ máa bá tiẹ̀ jẹ́ lónìí tó bá sọ rẹ̀ ànábì wà ń dààmú pé bàbá mi ẹ sọ pé la ilaha illallah bàbá àgbọ̀lá bàbá ló dìjọ bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀kì sáàfà Sheikh tọ̀rí kan tó lẹ́rìí ìwọ sọ pé bàbá ló dìjọ mọ́ kéwú ta ló kọ́ Sheikh tọ̀rí kan ẹ̀yin náà ni ànábì wà ń dààmú. sallallahu alayhi wa sallam. ok ẹ dákun ẹ dájú wọn ní ká jókòó ẹ dákun torí àwọn obìnrin kọ́ lè bá rí wa bàbá àlùdà ànábì wa ń dààmú pé ìdá ànábì wọ lóhùn dákun bàbá yìí jẹ́ wí ní gbólóhùn yìí wí bàbá mi tẹ̀ fútù. ẹ jókòó ẹ̀yin ọkùnrin. ẹ dákun ẹ jókòó àwọn yàrá fẹ́ rí fọ́ọ̀rì. kí ló wí ti àbá yìí. wọ́n fẹ́ rí fọ́ọ̀rì. ẹ jókòó dáadáa. yazuku alimadi òfin alijayi. ẹ jọ bàbá àlùdà ẹ má jẹ́ nìkan kan tó wá kí ẹ mọ́ ẹ má jẹ́ òjìbá rẹ̀ sọ ara yín o bó ló wí tiẹ̀. òfin alijayi fi yaomi tànà di. ẹ jọ nígbà tí Ànábì wa sọ pé bàbá rẹ̀ sọ pé la ilaha illallah bàbá kí ó kéwé bàbá rẹ̀ lóhùn ò ní wí Ànábì ní kí lẹ sọ pé ẹ̀ ní wí ó ní nítorí wí yẹn náà ní sì ní wí Ànábì wa ń banújẹ́ lọ́rọ̀ wá dé látọ̀dọ̀ Ọlọ́run pé innaka la tahdi. mani ababuta. onídìí ó sàwọn sùn kò sí sùn bí èso tó bá débi ó jìyà lọ́lé ni. innaka la tahdi mani ahababuta. Ọlọ́run sọ fún Ànábì pé bàbá lókìjọ Ọlọ́run ní o lè fẹ́ ni tó bá wọ̀n mọ̀ náà. wọ́lá àfarabalẹ̀ àwa nìkan la fi ni mọ̀ náà. Ọlọ́run ò sọ pé innaka la tashfi mani ababuta. Ọlọ́run ò sọ pé wọ́n mọ̀ ọ́ mọ̀ o lè ṣìpẹ́ ni tó bá wọ̀n fún wọn tó níyà Ànábì àti bàbá rẹ̀ wà nù náà òfò tó ṣe látàyé dọ̀run bó ṣe gùn tó rè. innaka la tahdi mani ahababuta. wọ́n ní tọ́mọ kan bá kúra nínú ẹbí kan wọ́n ló lè ṣìpẹ́ ìyẹn 41 nínú ẹbí wọn odidi ọ̀rẹ́ Ọlọ́run kí wọ́n wá ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wà nù náà. kí ni ń jẹ́ ṣáfíhùn fún kí ni ń jẹ́ múṣàfáhùn fún yóò sì pẹ́ bàbá rẹ̀ yóò sì pẹ́ gbogbo ẹni tó bá hùn kódà nínú ẹ̀ta náà bí ó sì pẹ̀lẹ́ mi wà bóò ló wí ń tiẹ̀. walakinna Allaha yahdi man yasha. wa huwa a'lamu bil wọ́n sínú orin tó ń kàdá muhtadin. dámi ló jàre. Rasulallahi yazukhwa libaraya. Rasulallahi yazukhirul maadi. yazukhwa libaraya. Nabiyallahi ya zainal baraya. Nabiyallahi ya zainal baraya. Rasulallahi ya aina limuradi. a ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ náà njọ́ tí ń nà sọ̀ látàdé ni wọ́n sẹ̀ rí wa ẹ̀rí kan nìyẹn fún ẹ pé Ànábì ká gbogbo ẹ̀ bíbí kan bá ń gbóná tánàbí bá débẹ̀ yóò sì tutù ọ̀gbọ́ kí ló tún wí dá mi lóhùn tiẹ̀. Jalilun bẹ́ẹ̀ ni kamilun fi kulli wasifin. bàbá lókìjọ́ l'Ànábì là ń kó jáde kéèyàn wá débi kó ní nǹkan mẹ́ta téèyàn fi sóríire ọ̀jẹ̀ ìyàkú omi ni. Jamilun nuru. olórí ibú òní bẹ́ẹ̀ bí nísìn bó ló wí tiẹ̀. Jamilun nuru filika onibadi. dá mi lóhùn jàre. Sharifun fadilun barur rahimun. ẹni àpọ́nlé náà nẹ́bí tẹ́nìkan kan ò lápọ́nlé tó kódà bí yẹn bá jẹ́ nìyẹn tó bá lọ́sẹ̀ máa nẹ́bí yóò sì dẹni àpọ́nlé. Sallallahu alayhi wa sallam. kọ́ wa nú èrò ẹ̀yìn tó bá ti lọ́ra máa nẹ́bí ó sì déwájú. Sallallahu alayhi wa sallam. fọ́ọ̀dì ló ànẹ́bí ọlọ́lá ni è. Barur rahimun. fún olóyìn burúkú tó lá nẹ́bí jí pátá ikú ẹ̀ súnmọ́. ọ̀rọ̀ tó ní bó ṣe wá ẹ̀yin dẹ̀ ń tún tukutu
Ànábì tí wá jí pátá kò tẹ̀ ṣe pátá gan nígbà yẹn pátá bó lóhun tiẹ̀. Jalilun ẹja yan Ànábì ẹ̀yọ́ nílùú ìjàre ká. Sharifun fadilun barru rahimun dharifun sirruhu fil kauni badi. Ó sọ fọ́lọ́run pọ́lọ́run níjọ́ tí n bá kú báyìí 13 days lẹ́yìn tí n bá kú fún mi láǹfààní kó fún mi ní àdá tí mo rí ibi wálé ayé nǹkan ọmọ rìn káàkiri ẹ̀ ń bá ti sọ̀rọ̀ mi láì dá báyìí fà yóò mọ̀ wọ́n mọ̀ kú lọ ni. Azimul khaliki. Odidi ọ̀rẹ́ Ọlọ́run ìwọ ló jí pátá Ọlọ́run tí ẹ̀ sọ Ànábì kalẹ̀ lẹ́ẹ̀kan fún wa kánábì wá pẹ̀lú idà ṣùgbọ́n Ànábì láàánú kò ní ṣe kánábì fi mi ṣe pa kó fún mi ní idà. Wala khalaqi turan. Àfa mi gan kú olóhùn tẹ. Karimun judu fi kulli nade. Ọjà kàlíkẹ́ isi bí kírúkà. Ya bebe lamu yazal. Yasikili kuluba. Mahabbatan wa naima. Bàbá ìdí mélòó mi sùn tí ó fi jí mọ́ ìjẹta ni mo mọ̀. Kíni? Àkàkùnlà ọ̀rẹ́ wa kan gba owó kan níjẹta ojú oorun ni 60 million gbà tó jí wa bá mi ní n bá tójú oorun bójú kú lónìí mo ní kí ló dé ó lóun gba owó kan mọ́júmọ́ inú mi tí wọ́n á dùn pé àbúyá yóò tẹ̀ gbá bí 2 mẹ́ ó bá ní ojú oorun ni àmọ́ ní kò yẹ kó o jí ọ̀wálé ayé ọ̀wá mú 60 million wálé ayé ìtọ́ ni kálọ̀ lè tọ́ lójú oorun tó bà lójú ayé kìí sowó olórí. Yaskil quluba mahabbatan wa naima. Angula kí tó ń ya Ànábì ẹ fún mi láǹfààní kankan ẹ̀dẹ́gbọ̀n wọ́n ti mkido àti tẹ́kùn ẹni kọ́ mọ̀ bá sẹ́gbẹ̀ẹ́ mi kọ́ bá mi ya fọ́tò kọ́ wá mọ̀ sígbà pé àwọn ni wọ́n ń bẹ̀ mí pé àwọn fẹ́ bá mi ya fọ́tò kọ́ mọ̀ bẹ̀ mí ẹ má bọ̀ ẹ méjì. Ya ẹ má bọ̀. Sayyida Thaqalaini. ẹ má sígbà ẹ má bẹ̀ mí gbàdé pé fọ́nì bàbá fẹ́ báyìí ẹ má bọ̀ ẹ dáhùn jàre. Huzita makanatan. Ṣé mo wá kéré ni tẹ́kùn bí ẹ má bọ̀ jáde àwọn tá à ń dá lóde orin lélẹ̀ ẹ má bọ̀ ọ̀yà ẹnìkan dùn sápá báyìí ẹ wà máa ṣe pé àṣewù ẹ wà sọ pé ẹ lálùbáríkà ẹ má báyìí wọ́n gbọ́dọ̀ bẹ̀bẹ̀ ni àwọn ọmọ síbà ẹ má gbé bẹ̀ yẹn èmi mo bẹ̀ wọ́n ṣùgbọ́n àwọn ọmọ bẹ̀ mí níbi fọ́tò yẹn yóò dàgbà tẹ́ pé àwọn ọlọ́m bẹ̀bẹ̀ ya pẹ̀lú star ẹ má bọ̀. Ya Sayyida Thaqalaini. àwọn tí wọ́n ṣiṣẹ́ ayé táyé ò wá gbé lọ ẹ̀yin tó ń ráyè tán náà ẹ̀yin dúró báyìí tí ń. Huzita makanatan. mkido ló báyìí ó yá ẹ wà sí bàtẹ pé bàbá fẹ́ bá yín báwọn yẹn ṣe máa ń bá yín yẹn ẹ ṣe bẹ́ẹ̀ fún mi náà ẹ jẹ́ kí n fílà mọ́. Wa maqama izin. tiẹ̀ fẹ́ kí ló ń ṣe ẹ́ ó yá ẹ gbé fídíò yẹn jọ are you ready action ẹni sáwọn àlè mkido ṣe dáadáa ni ọkàdé ó yá kó mọ̀ pẹ̀ ó yá dúró dáadáa kó mọ̀ pẹ̀ ó yá sáré yẹ dúró dáadáa ó yá dúró sókè ọkàdé ó lábàá kàdé ẹni kò ló ń bẹ̀ mí o ó sojú yín o. Ya Sayyida Thaqalaini. mkido dúró nọ́mọ̀ ìlọ ẹjọ́ mọ́ lọ lọ́nà ó yá ẹbẹ̀mí ẹ̀yà. Huzita makanatan. ẹja aṣọ ìbàdàn pàtí mọ́ra rí àmọ́ níbẹ̀ kápàdé níbẹ̀. Wa maqama izin. My brother, Fi ẹ máa ga sí nufusi mi. azima. ẹ má náwó sí wọn o náwó kẹ àfà ẹni ẹ má náwó sí wọn o. Ya manzala kitumu. ìgbà tí wa èmi náà máa kí n sórí ìjókòó. Najahu wa sabila. ó dá sọ́lọ́ àlẹ́ Wa sallimu taslima. sọ́lọ́ àlẹ́. Wa sallimu taslima. Oya. Sọ́lọ́ àlẹ́. Wa sallimu taslima. Sọ́lọ́ àlẹ́. Wa sallimu taslima. Kàlígé ìsìnkú kìlógà. Ya bebe lamu yazal. Oya, ẹja jọ máa wí. Yasikili kuluba. Mahabbatan wa naima. Ya Sayyida. Thaqalaini huzita makanatan. Wa maqama
ìtànàbí ò bá ní ṣe kankan mi ò ní ṣe ẹ̀ẹ́sẹ̀ oyoyoyoyoyoyo. Nínú fún sí àzìmá. Yá máa sàlá kẹ́tọ́. Naija ó wá sẹ́bẹ̀ láwẹ̀. Àwọn kò jí bára. Sọ̀lọ́ alẹ́. Wàsálímù tẹ̀sílímà. Alali Mustafa. Sálú fàyínà sọ̀láta o. Àwọn kò jí bára. Àmánú mi ànábì. Àbàtì wà ló kábàtì. Tó bá rí bẹ́ẹ̀. Alánàbí yìí dà wá o. Iná sọ. Alánàbí yìí dà wá o. Iná sọ̀láta. Alánàbí Yà yìí dà wá. wíyálì màzáyà. Fàdáyà. Mubaliga táyà. Táyà. Sọ́lí àlámùwá. Èrè wálé ya. Oya 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 ya. Àwì àlìmọ̀dáyà. Ẹ̀wí dára. Mubaliga táyà. Sọ́lí àlá Muhammad. Irúṣìdí wálé àdáyà. Ó ní fi ubi. Tàfánà. Salimu wàlà. Tànà. Tàlọ́lí bí ubi kọ́. Àmọ́nà wà mọ́nà. Ó ní sọ́lí àlálì mi. Sáde. Mọ́jà bìlì Orí pòrè á. àdé. Kàbúsí bí àlà bàyẹ̀lẹ̀. Tẹ̀lómìnà ní ọdẹ. Muhammadu ni Mùkútárì. Bẹ́ẹ̀ bá sa àsàlátù lọ́wọ́ tó wá rí bàbá àlìhúdà wàlá àsàlátù rẹ̀ wọlé. Mùkútárì. Amúrú mi náà lè Gàfárì. mọ́ fi mi lókè Sọ́ni. alámàfẹ́. Ayọ̀ àrẹ. Wọ́n ṣàlànà Zurufa. Zurufa. اللهم صل على محمد وسلم. صلى الله عليه وسلم. اللهم صل على محمد وسلم. صلى الله عليه وسلم. اللهم صل على محمد صلى الله عليه وسلم. Ó yá ẹ̀yà fọ́rin náà ti ń bẹ bàbá. mọ́tò ìmáàmù fọ́ọ̀rì tí wọ́n gbé lọ. Masha Allah. اللهم صل على محمد وسلم. Ànábì máa ra fún ọdún fọ́ọ̀rì para. Sallallahu alayhi wa sallam. اللهم صل على mọ́tò محمد. yẹn Sallallahu alayhi wa jẹ́jẹ́jẹ́jẹ́. sallam. Ayakumullah. níta Ànábì fẹ́. Sallallahu alayhi wa sallam. محمد رسول الله. Sallallahu alayhi wa sallam. tó bá di ní Alhamdulillah. jùmọ̀à eléyìí tó ń bọ̀ yìí. Alhamdulillah. Sallallahu alayhi wa sallam. Maulana Almuktar. the Maulana same mọ́tò. Almuktar. ó ní kẹ́lẹ́ kíra ó sọ̀rọ̀ kan. Allahumma salli ala ó Muhammad ní wa owó sallam. onímọ́tò tẹ́lẹ̀ Allahumma salli ala Muhammad wa tí mo sallam. fi ń ṣiṣẹ́. Allahu akbar. nígbà tí mi ò wá ní mọ́tò mọ́ ṣé màá máa wá pákéjì ẹ̀ ni. Allah. ó ní mi ò lè banújẹ́ torí ẹ̀ mi ti sọ́fà nábì. Sallallahu alayhi wa sallam. وسلم. Sallallahu alayhi wa sallam. Maulana Almuktar. níjọ́ tí mo dẹ̀ Sallallahu kọ́kọ́ alayhi rí àfa yìí ní àyàn ọdún yẹn ó ti pẹ́ èmi ni mo pe àwọn àfa mo ní àfa kan wà mo ní ó fẹ́ràn ànábì wọ́n bá ti dárúkọ ànábì bá ìmọ̀ ẹjọ́ ni Wallahi. mo ní ẹ máa wo owó àwọn ẹ̀sìn wàláhì sọ́mi lára Wallahi sí lazim. sẹ́rí iná sọ́lá ọ̀dọ́ làfà ó dẹ̀ mọ́ táwọn yúùtù fẹ́ àmọ́ fílẹ̀ àkíkà wàláhì iṣẹ́ òfòrì muhibbu nabi Wallahi. Sallallahu alayhi wa sallam. bikulli ma'anil kalima ní mọ́ọ̀lùdì tọdún yìí ẹni wọ́n gbé mọ́tò yẹn lọ ní Ìbàdàn Alhamdulillah. wọ́n máa dá padà ní Sùúrùlérè. Masha Allah. Sallallahu alayhi wa ìjà sallam. ìmọ̀lá Yòǹkó ànábì dáadáa. tó bá di ní júmọ̀ eléyìí tó ń bọ̀ yìí kí máa ń fọ́ ni wá gbé mọ́tò yẹn. Allahumma Sallallahu salli ala alayhi wa Muhammad sallam. wa sallam. Allahumma salli ala Muhammad wa ẹ sallam. ṣeun ìyẹn
ó ní iyì tí. Foreign. Alhamdulillah. Alhamdulillah. Sallallahu alayhi wa sallam. Congratulations. Sallallahu alayhi wa sallam. Tọ́ bá ti lá nàbì bí o ti máa rí nìyẹn. Nǹkan ló ní. Bàbá wa kí ó kéwé ti sọ́lẹ̀ kan. Ànábì náà lẹ sọ tó fi gbé. Sẹ́ni tó lá nàbì ò ní gbogbo nǹkan Ànábì báyìí. náà wí tó fi gbé dé. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fún mi ní ìṣẹ́jú kan kí n fi make announcement iye sọ̀látù zàtí àtàfẹ́ṣe lọ́dún yìí. Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ẹ náwó sókè kẹ́ yòókù Ànábì dáadáa o. Sallallahu alayhi wa sallam. Bàbá àgbà kéwkéwé tó bá ti dijọ́ tá a bá ti fẹ́ ṣe Burdah báyìí tí tọ́lá àlè ìlàlù yẹn àwa máa bẹ̀rẹ̀ àsàlátù. Àsàlátù yẹn máa bu wípé iye báyìí la máa ṣe. Ìjọ tá a bá parí ẹ̀ la máa ṣe Birthday gift. Mauludi Grand Miladi tí a Sallallahu máa alayhi wa ṣe. sallam. Ìyẹn ò bá àwa bọ́ sínú Rajab. Ìyẹn ò bá àwa bọ́ sínú Shaban. Kódà tó bá wù mí mo lè nínú Ramadan ni mo fẹ́ ṣe. Masha Sallallahu Allah. alayhi wa sallam.